اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبقنا سولاك بالحق والعدل إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. النبي محمد رسول الله حمدا لمن أكرمنا بنعمة الإسلام دين الوبدين بالهدى أزكى الصلاة والسلام دائمين نيلي أبي بالله طوى أحمد مني لا أدراتكم يا أيها الأغياس عند أمر صعب أو هدى تهية زكية لا تنتهي مدى الدهور بالسلام الهتلدي من قال أن الاكتفاء بدعة بمولد المختار فينا أحمد يا قومنا فإنه ساء الأدب ما مات بالكبرة أو شاهد أولو في النبي جوز النبي كوني صلى الله عليه وسلم Ọlọ́run alágbára ìwọ náà ló lè ṣe ohun tó ń jẹ́dùn ọkàn wa jọ̀wọ́ dákun bá wa ṣe alágbára léwu lè ṣe tó kọjá ọ̀rọ̀ ẹnu mo wá rí mo yíra mọ́lẹ̀ fún ọba tó ń jú mi ṣe jọ̀wọ́ gbẹ́nu mi ṣàṣẹ kárí bá ti ṣe láyé àwa subhanallah walhamdulillah astaghfirullah la ilaha illallah ó yá juwọ́ sọ́lọ́hun kò ní Allahu akbar mímọ́ Ọlọ́hun mi ọba ọ̀kan ṣoṣo àlàyé Ọlọ́hun ọba ìlàyé kò sẹ́ni tó lè dá iṣẹ́ ẹ̀ dúró kábíyèsí ọba àgbáyé jalalahu rabbul arshi ìkí ayé ọ̀run ọwọ́ rẹ̀ ló wà rabbul mulki wal malakuti àwọn màláìka lọ́dọ̀ rẹ̀ ẹ̀nà ń gbé àdàgbà máa tẹ́pà àdàgbà kọjá ogbó ànánilẹ́gbà tàtún máa ń sábà apàkànjí kan ta ní òbí ilé ẹjọ́ ajíkan pàkan ọba ìlàyé òun ló dákú ìdàkejì òun ló dówó tí ò lè bá wa ná bó bá wọ lọ́hùn wọn abẹ́ ẹ̀dá lówó bó sì wọ lọ́hùn wọn abẹ́ ẹ̀dá lọ́lá iṣẹ́ ọwọ́ ẹ kọjá òye wa kúláyà omi wọn fi ṣáni àánú lárí gba gbogbo àgbáyé edu tí ń kàn mi ò mà ní ṣaláyé mòre sọ́lọ́hún mi ò wọ́n máa kì í ẹ́ ìjọba jálábì òun náà ló tún dá Muhammadu aṣíwájú ayé Muhammad gawa Muhammadu ọmọ Amina kì í ṣàbòsí kì í ṣe ìlara kí wàá ní iṣẹ́ mi ti ń balẹ̀ kí Muhammadu ọmọ Amina sallallahu ẹni sallallahu alayhi wa sallam sallallahu anabi náà là ń kó jáde ajílété ànímọ́ tún dúpẹ́ ìfẹ́ Ọlọ́run dákun bá ń dúpẹ́ fún yín jẹ́ àwa ṣe báyìí ká má sáré rárá bọ́lọ́hún bá lè kí mu ọmọ mi kí wà lè mi fẹ́ ló ṣe mí tí ń fi nílé kí Muhammad mi ẹ bá mi gbé ṣùgbọ́n oníṣẹ́ ńlá bọ́lọ́hún bá lè kí Muhammad mi kí wà lè mi fẹ́ ló ṣe mí tí ń fi nílé kí Muhammad mi ẹ bá mi gbé ṣùgbọ́n oníṣẹ́ ńlá sí ìwé gbajúmọ̀ ṣe wọ́n dúpẹ́ táwọn bá lè kí Muhammadu ṣe bóun náà là ń ṣọjọ́ ìbí rẹ̀ lónìí ànábì tó wàá jẹ ó tó wàá fi ṣeun dáadáa àjílété bàmí akọ́ládé abẹ́fẹ́ ìmọ̀dọ́lá tààyè ń pè mí ọlá ànábì la fi ń orúkọ jẹ́ ẹ̀yìn Ọlọ́run síkìrì ànábì la fi ń gbà yí kárí ayé sọ́lì wọ́sẹ́lì mú ya ìlàhí alárọ̀sùlì mú sí dọ̀fà kọ́lọ́hún bá wà kẹ́mu ọmọ yàrọ̀bì bá wà kẹ́mu Muhammad mi ẹ̀ bá mi gbé ṣùgbọ́n oníṣẹ́ ńlá bàmí ajílété ẹ̀ ṣe mo dúpẹ́ ó ti ń fi nílé kí Muhammad mi ẹ̀ bá mi gbé ṣùgbọ́n oníṣẹ́ aláhùn lókè àtọ́bájáyé mádámù mi Ọlọ́run ọba jẹ́ káyé mi ó dùn bí oyin bàmí náà dìbò sórí wípé máa mú wọn mọ̀ oníṣẹ́ ńlá àyànfẹ́ Ọlọ́run bí ṣanra ẹni bá lè yí mú wọn mọ̀ dáadáa kò máa ní pòfo láyé àtọ̀run sọ́lì wọ́sẹ́lì mú ya ìláyé
ala rasulil Mustafa bòkí Muhammadu ọmọ Amina o yóò mi tẹ́ bá lè dìde fún Muhammadu ẹ̀yin yá wa yóò mi tẹ́ bá lè mira fa nàbì ìṣẹ́jú kan ká dìde fa nàbì Muhammadu edu ti ń kàn mo ti ń gbowó edu ti pẹ́ àwọn eléyìí wọ́n ná wa lówó lágbo kò ní bàjẹ́ fún yín lọ́la nàbì Muhammadu bàbá Fatima. mayi Muhammad oníṣẹ́ ńlá àyànfẹ́ ọlọ́run bí ìṣàrà ẹni bá lè yin Muhammad dáadáa kò máa ní gbogbo láyé àtọ̀run sọ́lì wọ́sẹ́límù ya ìláyí ala rasulil Mustafa bòkí Muhammadu ọmọ Amina òyà sallallahu alayhi òyà wà sálàmà òyà sallallahu alayhi wà sálàmà tẹ́sílímà sallallahu alayhi wà sálàmà tẹ́sílímà sallallahu alayhi wà sálàmà tẹ́sílímà. ìkàlẹ̀ ṣe Ibrahim láwà yìí ó yá sàlámù aleikum maulana bara'amu sàlámù aleikum maulana bara'amu kan àpènílé lórí maulana tẹ̀gàbánú láwùlíyá yìí ẹ̀sùn mọ̀dúbẹ́ àgbẹ̀ sórí ire maulana bara'amu aleikum maulana bara'amu tó bá fẹ́ sórí ire maulana bara'amu ìwọ lọ ní ìfẹ́ bara'amu maulana bara'amu ṣòfò mo dúpẹ́ ìfẹ́ tẹ́ni sí mi maulana bara'amu kò máa ní jẹ́ àṣemọ́ maulana bara'amu kọ́lá. ó yá ẹgbẹ́ sírù kí n gbọ́ ẹgbẹ́ sírù kí n gbọ́ sírù lámúnigun alákànbí oníkú ẹgbẹ́ sírù kí n gbọ́. màá bá yí pọ̀ màá bá yí pọ̀ o bàbá síwẹ̀ fún wa ní màá bá tẹ̀ ń lò sírù kí n gbọ́ o alá wàláì ìtàláwà ilé ladúwà ọjọ́ ti lọ alájà Bushra ayílẹ̀ yíyà ṣé kò ṣe hamra alájà Bushra àwọn náà ó ṣe.